plea on his behalf? Well, to who? Hosting Sunday Igboho today. I'm very highly elated. I'm happy. He has gone through a lot, and in the course of the struggle, I stood by him, and I'm still standing by him, and I will continue to stand by him. One thing for sure is he's not a criminal, and emphatically I will say it, he's not a criminal, and he must not be regarded as a criminal. One way or the other, in his own native intelligence, he has tried and fought in his own little way what he felt he could do in protecting or bringing security to his environment, and we appreciate that. And he came here to come and appeal to me to talk to the government, both federal and the state, and the people within the region, to whatever that they should have mercy on him, that he has been declared wanted long ago, and they should remove that wanted. Remove him from wanted list, which I concur with that. And he's also praying that whatever they can find for him so that he can get himself back to the limelight. On this note, and my appeal to federal government is to the President, Asiwaju Bola Ahmed Tinubu, that they should tamper mercy and give him some kind of leniency and make sure that he come back to the society. They should remove him from, it's like an amnesty. They should remove him from being a wanted man. And also, there is a program the government is trying to do regarding security. I am hereby recommending some people to be in charge of the local security for Southwest. Knowing fully well, in the course of his struggle, he has always agitated for security, for local security for entire Southwest. And this is his domain. This is his enclaves. It belongs to us. We are proud of him, and we should not even jettison him. So I want the federal government to please accommodate him. And I'm using the same medium to talk to Southwest Governors Forum, shared by Governor Dapo Abiodun, for them also to put heads together and find a way to appeal to federal government on behalf of Sunday Igboho and accommodate him into the society, get him, relief, so that he will be given amnesty. And these are my plea, and I pray God Almighty will touch our people, touch the people in the authority, and listen to us. And at the same time, I'm recommending for the program that they want to do regarding Southwest security, local security, Sunday Igboho is recommended to head this local security for Southwest. So how well are you coordinating the other traditional rulers in Yoruba land? Well, I have a leader in Oyo State. The leader is Alaafin of Oyo. He's our chairman, and we have a very good synergy. I'm going to talk to him, and we have been talking together. So we work together as a team. For me alone, I can't do it. It's about cohesion. It's about unity of purpose. It's about how we can, galvanize our people together. So from there, we will now reach out to other Southwest kings. Also, Oni of Ife is a king. Is our leader too across Southwest. So I've talked to Oni of Ife. We'll talk to Alaki of Egbaland. Talk to other paramount ruler across Southwest. Ewile in Ekiti, Deji of Akure, Olowo, and all of them, all are sundry. We are all together, and I believe that everybody will give a backing to this. So I'm not alone, but I'm just championing the cause. So there are other leaders within the traditional institution in Oyo State and across Southwest. And also, I know our incoming Olubadan, Baba Rashid Ladoja. He's Sunday Igboho's father. He will walk around the world with us. He's our father. He's somebody that we share common view together when it comes to issues like this. So God Almighty will help all of us. And I'm taking this opportunity to plead with my governor too.
Engineer Seyi Makinde, to also help me take Sunday as his son. He has always been his son. So I want everybody to be on deck. I'm appealing to everybody on behalf of Sunday, all the governors in Southwest, and also the President, Asiwaju Bola Ahmed. Let us help us accommodate Sunday into the system. God will bless you. Thanks. Off camera. Off. So. Ẹ ṣeun gan bàbá mi kábíyèsí bàbá, mo kí gbogbo lóko ẹ kú dédé àsìkò yìí. Lóòótọ́ fọ́nrán tẹ́ wò yẹn nígbà tí olóyè tán lọ visit bàbá Olúgbọ́n, òun ni wọ́n ṣe fọ́nrán yẹn tí a ní ká ti gbé síta ní kẹ́yìn ká ti wò. Ẹ wá wò láti bí oṣù mélòó kan sẹ́yìn sìn, ó ti tó bí oṣù mélòó sẹ́yìn sìn ni bàbá olóyè Májàsọ́lá Ìgbòho náà ti lọ ṣe àbẹ̀wò sí bàbá wa Olúgbọ́n láti pé kí wọ́n bá Tinubu sọ̀rọ̀ lórí ìtúsílẹ̀ wọn, lórí wanted wọ́n gbé sí wọn lórí àárín kankan till now a gbọ́ anything. Gbogbo àwọn ọba Yorùbá ó ti wá di wípé a ti wá rí gbangbangba nísìnyí wípé bàbá Tinubu wọn ò gbọ́ràn sí àwọn ọba wa lẹ́nu. Tó bá jẹ́ pé àwọn ọba Haúsá, àwọn ọba Fúlàní ni, mi ò rò pé àwọn ọba Fúlàní lè gba nǹkan tì lọ́wọ́ Tinubu. Ẹ̀yin olólùfẹ́ wa, èmi ò rò pé àwọn Fúlàní lè gba nǹkan tì lọ́wọ́ Tinubu bírú eléyìí. Àwọn bàbá wọ̀nyí wọ́n ti bá Tinubu sọ̀rọ̀, torí tí gbogbo wọn ò bá tiẹ̀ bá Tinubu sọ̀rọ̀, mo nígbàgbọ́ wípé kábíyèsí Olúgbọ́n, Ọ̀nìrìṣà, mo mọ̀ pé àwọn méjì wọ́n máa bá bàbá wa Ládọjà, wọ́n máa bá Tinubu sọ̀rọ̀ tó jẹ́ gbangba. Tẹ́ bá rántí nígbà náà lọ́wọ́, nígbà tí olóyè Ìgbòho, nígbà tí wọ́n lọ sọ́dọ̀ Olúgbọ́n, wọn ti install Olúbàdàn nígbà náà, wọn ti ṣe coronation yẹn, but wọ́n ṣe ń prepare láti ṣe. Lẹ́yìn ìgbà tí wọ́n ṣe tán làwọn ṣẹ̀ṣẹ̀ wá, lẹ́yìn ìgbà tí wọ́n ṣe tán náà ṣẹ̀ṣẹ̀ wá lọ sọ́dọ̀ kábíyèsí. Kí ló ń ṣẹlẹ̀ sí kinní? Lẹ́yìn ìgbà tí wọ́n ṣe tán náà ṣẹ̀ṣẹ̀ wá lọ sọ́dọ̀ Olúbàdàn, bàbá wa kábíyèsí Ládọjà Gbádéwọ̀lú Arẹsàwọ̀n. Mo kí yín o, ṣẹ́rí ẹ̀yin ènìyàn wa, ó mà ti ń tó ọdún mélòó ní sìn, ṣé kò tí ń lọ bí 1 2 3 4, it's going to 5 years now tí Ìgbòho ti wà lẹ́yìn odi o. Ẹ̀yin ènìyàn, ẹni tí ó ṣe tó pààyàn tó di fòdíyà tó wà lẹ́yìn títí náà wọn ọ̀dẹ̀ ní nǹkan ṣe sí, òun ló máa ṣe ń ká mi lára ń gbà mí tí má dẹ̀ ti jókòó tí máa rò títí. Kò sí bí èèyàn ṣe lè gbádùn ní ìlú òyìnbó tó lè dàbí ìlú èèyàn. Ilé olóyè Ìgbòho ó ju pálásì ọba mi lọ nílẹ̀ Yorùbá, kì í ṣe ọ̀rọ̀ tẹnu. Ó wá di ẹni tó ń jókòó sínú ẹwọn àwọn ọmọ mi ń sìn láti bí 5 days nísìnyí wọn ò tí bọ́ sísàlẹ̀. Òjò ń rọ̀ every day. Ìgbà tán bá ráyè bọ́ sílẹ̀ ẹ rò pé bí àwọn ajá tán máa ń dè mọ́nú kéèjì ni, tẹ́yìn bá wá tú wọn sílẹ̀, dìwé tán máa ṣe ń sáré, wọ́n máa sá káàkiri ni. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe rí fólóyè. Olóyè máa tà ti Germany lọ sí Benin, from Benin bí ó lè ṣeré lọ sí London, kò tí lọ káàkiri. But ó jẹ́ nǹkan tó bani nínú jẹ́ o, wípé bàbá Tinubu wọn ò gbọ́rọ̀ sí àwọn ọba wa lẹ́nu, ó bani nínú jẹ́. Tábàtẹ̀ níta láàfin, ẹ jẹ́ ká tẹ̀, torí nígbà tí bàbá Olúgbọ́n sọ̀rọ̀ nípa ààbò ń sìn pé kí wọ́n gbé fún olóyè Ìgbòho, wọ́n sọ nípa wọ́n gbé fún olóyè Ìgbòho, wọ́n láwọn bá Aláàfin sọ̀rọ̀, ẹ̀yin bó lẹ́rù pé Aláàfin fẹ́ tò sí, ẹ̀yin Ààrẹ Ọ̀nà Kakanfò l'Aláàfin á wà. Gbogbo àwọn nǹkan wọ̀nyí, gbogbo factors wọ̀nyí ó wà lára nǹkan tó ń dènà dè wá. Mi ò mọ nǹkan tó ń ṣe wá tí ẹnu wa ò lè kò. Kí ló ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tí ẹnu wa ò lè kò? Ṣé èpè ni àbí kí ni, àbí àṣàsí, àbí ẹ̀gún? Ẹ̀gún burúkú yìí kí Ọlọ́run kó bá wa ré kúrò. Àti ti fẹ́ wọnú ọdún mìíràn sí ọdún 2026 la ti fẹ́ wọ̀. Ṣé bá a ṣe máa rojọ́ leléyìí ni? Ẹ wo bọ́rùn èèyàn ṣe rí, àti kígbe wọn gbọ́. Ṣé bá a ṣe fẹ́ continue leléyìí?
We cannot continue like this. My people, a lè continue bí eléyìí. A lè continue bí eléyìí. À ń sọ pé ọgbọ́n inú lè jò ń lò. Àwa ọmọ Yorùbá diplomatic là ń lò. Diplomatic. Ọgbọ́n la fi ń ṣe nǹkan pẹ̀lú sùúrù. Sùúrù yìí ti pọ̀ jù. Sùúrù yìí ti pọ̀ jù. Bí tó bá yẹ ká ti take action, let's take the action. Ṣé bóun náà ìlọpọ̀ èèyàn méjì sí ìlú Ìgbòho láìpẹ́ yìí. Wọ́n ti fi tọ́ Ìgbòho ní pé nǹkan tó bá fẹ́ ṣe kó wá ṣe. Wọ́n ti fi tọ́ pé ohun tó bá fẹ́ wá ṣe o pé kó máa bọ̀ kó wá ṣe. Bí èmi ṣe rí sí nìyẹn o. Are we going to continue like this? Ẹ̀yin kábíyèsí wọ̀nyí ó bani nínú jẹ́ o wípé torí pé ẹ bá rí pé ọ̀rọ̀ ọba ilẹ̀ Yorùbá ó pín sí oríṣiríṣi ọ̀nà. Tó bá yẹ pé ìrẹ́pọ̀ wà láàárín wọn, tó bá yẹ pé wọ́n ń ṣe ìpàdé àwọn bí Olúgbọ́n, Ọọ̀ni of Ifẹ̀, Aláàfin Ọ̀yọ́, Olúbàdàn àti bí àwọn Aláké Ẹ̀gbá, Àwùjá, àwọn first class ọba wọ́n máa ṣe ìpàdé kò bá ti easy jù torí gbogbo àwọn ọba wọ̀nyí ni wọ́n ti ní àwọn ọba tó wà lábẹ́ wọn. Gbogbo àwọn first class àwọn ọba wọ̀nyí bí irú bàbá wa Ọwá of Ìjẹ̀ṣà, bẹ́yẹn Ìwé of Adó, Déjì of Àkúrẹ́, bẹ́yẹn lọ, Ọ̀sìmọ̀wé of Oǹdó, ká mú àwọn ọba wọ̀nyẹn bẹ́yẹn wọ́n ní àwọn ọba tó ti wà lábẹ́ wọn tó jẹ́ pé nǹkan tí wọ́n bá ti wọ́n á sọ fún àwọn ọba wọn tó kù tó wà lábẹ́ wọn. Ìrẹ́pọ̀ wọ́n ní kárìn kápọ̀ yíyẹ ló ń yẹ ni, àrìnpọ̀ ọmọ ejò ló ń jẹ ejò níyà, àrìnpọ̀ àwọn ọba wa ó fìyà ń jẹ wá nítorí pé wọn kò sí àárín wọn ò dán mọ́rán. Àárín wọn ò dán mọ́rán. Àárín àwọn ọba wa kò dán mọ́rán. Òun ló fìyà ń jẹ wá. Àwọn ohun tó ń fìyà ń jẹ wá ní eléyìí. Ohun tó ń fìyà ń jẹ wá ní eléyìí. Oya, take your socks. Àìṣepọ̀ wọn òun ló ń fa gbogbo eléyìí nísìn. Àti fẹ́ wọnú ọdún mìíràn sí o. A ti bẹ̀rẹ̀ ẹjọ́ ẹ̀ náà ni. Orí ẹjọ́ ẹ̀ náà lẹ́ẹ̀ gbé wa sí. A máa ro ẹjọ́ ẹ̀ náà ni. Ọlọ́run lá ṣàánú fún wa. Ọlọ́run lá ṣàánú fún wa o. Inú wa ò dùn o. A dẹ̀ ń fi ìhónú wa hàn sí gbogbo ayé pé gbogbo ẹ̀yin bàbá wa àwa ò lè búyàn kì í ṣe àwọn mídíà kan tó jẹ́ pé àfi kán máa wo ẹnu sí àwọn ọba wa lára, kán máa wo ẹnu sí wọn, kán máa bú wọn. No, àwa ò lè ṣe bẹ́ẹ̀ tó láwa jáde nílé eré. Bẹ́ẹ̀ni ilé eré làwa ti jáde, àwa ò lè bá wọn bú ọba. À ń bẹ̀ wọ́n ni. Ẹ pọwọ́pọ̀ báwo la ìrẹ́pọ̀ ṣe fẹ́ wà láàárín àwọn ọba ilẹ̀ Yorùbá? Òun ló ṣe kókó. Òun náà ló ń fa division láàárín àwa tá a jẹ́ ọmọ yín. Òun ló ń fa. Òun lẹ́rìí àwọn kan tó wà lẹ́yìn Aláàfin, àwọn kan wà lẹ́yìn Ọọ̀ni. Nígbà tí ìrẹ́pọ̀ ò sí lọ́dọ̀ àwọn aṣíwájú wa, kò sí ìrẹ́pọ̀. Tí ìrẹ́pọ̀ bá wà láàárín wọn, kò ní sí division láàárín àwa ọmọ wọn. Kò ní sí division. Gbogbo yà kó bá ní. Tá a bá rí ewu tó ń bọ̀, àwọn ọmọ Ilé-Ifẹ̀ bá rí ewu tó ń bọ̀ lọ́yọ̀ọ́ sí, wọ́n lè má sọ̀rọ̀, wọn dákẹ́ ni. Ìhun tá à ń wèrè o. Táwọn ti ilé Ọ̀yọ́ tó bá rí ewu tó ń lọ sí Ìbàdàn, wọ́n lè dákẹ́. Ara ohun tá à ń wí leléyìí. Ara ohun tá à ń wèrè. Gbogbo wa pápátá. Ó ní fídíò kan tí mo ṣe nígbà kan sẹ́yìn. Fídíò yẹn mo kàn lọ ṣàbápàdé ẹ̀ lórí péjì mi lénìí. Fídíò yẹn ó dà pé máa padà repost fídíò yẹn kí gbogbo wa ká lọ wò ó. Ibi tí wọ́n ti discover àwọn òyìnbó wà ń bẹ̀ nílé Ifẹ̀. Wọ́n tó ti discover the ancient Ilé Ifẹ̀ war tí wọ́n discover. Wọ́n mọ iye ọdún tó wà lórí ẹ̀. Gbogbo wa pátápátá bẹ́ẹ̀ kò sẹ́ni tó ní agboolé ẹ̀ nílé Ifẹ̀. Ṣé Ilé Ifẹ̀ tèní ni wọ́n ń pè nílé Ifẹ̀? Táwọn kan á máa pa ìtànkítàn là á máa pa káàkiri. Nígbà tá a bá ti jẹ yán yó tán, tá a jàmàlà yó, ìtànkítàn là á máa pa. Ṣé Ilé Ifẹ̀ tá wà léèní òun ni wọ́n pè ní Ilé Ifẹ̀ ni? Ṣèbí bẹ́ẹ̀ náà ni Ọ̀yọ́ Àtìbà, kì í ṣe Ọ̀yọ́ tó wà léèní náà ni wọ́n wà. Àwọn Fúlàní tú Ọ̀yọ́. Ṣé agbára tí wọ́n lò ń gba iṣẹ́ náà ló ṣe wà ń bẹ̀ títí dé ni? Gbogbo nǹkan wọ̀nyí kì í ṣe pé bí a bá ní ká máa téèyàn bá ń pa ìtàn gbà míì, a máa wú àwọn nǹkan míì síta. Bó tó yẹ ká lè gbà pé orí ìrun wa rèé. Bó ṣe jẹ́ nìyẹn o. Ọlọ́run bá wa túlẹ̀ wa ṣe o. Ọlọ́run á gba ilẹ̀ Yorùbá fún wa o. Ẹ yọ ọkùn lọ́rùn olóyè Ìgbòho, eléyìí ṣe pàtàkì. Bàbá Tinubu, ẹ wo Gúnmi, ẹ wo tún tí Gúnmi
mi ò tiẹ̀ rírú ẹ̀rí láyé. Ẹ gbọ́ àwọn ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu Gumi, ẹ gbọ́ àwọn ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu Gumi tó ṣe fídíò live. Mo máa lóòdù fídíò yẹn náà láìpẹ́ yìí, ẹ máa farabalẹ̀ kẹ́ máa bá mi lọ lórí ìkànnì. Fídíò ń bọ̀, mo máa lóòdù fídíò. Àwọn ọmọ Fúlàní ti ń fohùn síta, àwọn ọmọ Fúlàní ń kígbe pé wọ́n ní Gumi kì í ṣe agbẹnusọ fún àwọn, pé wọ́n rán níṣẹ́, pé àwọn Fúlàní kì í ṣe fámìlì tiwọn tí tó bá fẹ́ dá ìlú tiẹ̀ sílẹ̀ kó ń pẹ̀lú àwọn apànìyàn kan lọ dá ìlú tiwọn sílẹ̀. Àwọn Fúlàní ló ń fọhùn rere síta. Ẹ̀yin ènìyàn mi, ẹ wo bó ṣe rí nìyẹn o. Ó ní àmúwá fún yín lóní fẹ́rẹ́ jogi. Ẹ bá wa subscribe sórí ìkànnì. Mo bẹ̀ gbogbo yín, mo bẹ̀ gbogbo wa, mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé wa. Ọlọ́run ní fi yín sílẹ̀ o. Ẹ ṣeun gan.